Hello, hello, hello. Wọ́n ní àwọn tó fojú jọ̀rẹ́ aṣọ́ta ni wọ́n. Even gan àtàwọn tó ń pera wọn ní tó ń pera wọn lọ́tà, ọ̀tá gan ni wọ́n náà ni. Kò lórúkọ méjì, ọ̀tá náà ni. Àwọn tó wà ní palace, wọ́n ní kan nu wọn. Àwọn olórí Lizzy, wọ́n ló lọ sí church Naomi. Ó lóun lọ tọrọ ìdáríjì, kóun dẹ̀ ṣe dúpẹ́ pé gbogbo nǹkan tí Naomi tóun ṣe sí Naomi, pé kí Ọlọ́run dáríjì òun, kí gbogbo ẹ̀ ṣe wá ó ṣàwò. Wọ́n ní ó ṣàṣe, wọ́n ní nǹkan tó bá wà ní ó dẹ̀ ṣe tán, ó dẹ̀ lọ. Ṣé mọ̀ pé wọ́n ní wọn kì í léèyàn ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n tó bá kọjá ààyè ẹ̀, wọ́n á wọ̀ ọ́ ńlẹ̀, wọ́n á fún un lẹ́gba. Pàápàá jùlọ, ẹ̀mí mímọ́ ló máa kọ́kọ́ dì pẹ̀lú òǹtọ̀. Torí ilé Ọlọ́run mímọ́ ni. Ilé Olúwa wa mímọ́ ni. Wọ́n ní bó ṣe débẹ̀, tí inú wọn ń dùn, tó ń jubilate, tó ń ṣe pé wọ́n ti ń praise God. Bí Ọlọ́run ṣe ń bless prophetess wọn, tó ń bless ẹyin ojú Olódùmarè tó ń jẹ́ Queen Naomi. Wọ́n ní church wọn yẹn pé wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi. Wọ́n ṣe ní nífẹ̀ẹ́ Queen Naomi. Nígbà jẹ́ pé Queen Naomi rere ló ń ṣe nígbà gbogbo. Wọ́n ní pẹ̀lú ẹ̀ ṣe mọ̀ pé wọ́n lè wá sí ṣọ́ọ̀ṣì kọ́ má rè é. Inú wọn máa bí wọn, kò sí bọ́n ṣe lè wá tọrọ ìdáríjì. Tó bá dé ṣọ́ọ̀ṣì Naomi, orí burúkú máa ń bá wọn. Torí motive kan tó bá wá, wọn ò bá nǹkan rere wá. Nǹkan burúkú náà bá lọ. A ti dúpẹ́ pé wọ́n ní kò wá ṣe jàmbá, ó kàn lóun wá ṣe. Òun wá dúpẹ́ tó ń worship tó dẹ̀ lọ. Wọ́n ní irọ́ ni o. Oníbàárẹ̀ ń bó lè bọ̀ o. Gbogbo wọn náà máa tẹ̀. Gbogbo wọn náà máa ṣe. Náà máa jẹ ìyà iṣẹ́ ọwọ́ wọn. Bẹ́ẹ̀ ni. Àfi tí ọkàn wọn bá mọ́ sí Naomi. Àṣẹ bí wọ́n rúmọ̀ tán sọ pé ní Queen Naomi ti lóyún. Kí Naomi ṣe kíni. Wọ́n ní jubilation yẹn pé ó tún mú àwọn ọ̀rọ̀ yẹn jáde nígbà tó ń wá gbàdúrà tó ń ṣe gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé Ọlọ́run tó bless Queen Naomi, Ọlọ́run tó ṣe gbà, tó ṣàwọ̀, tó sọ pé oyún tó níyẹn, ó ń bí òun nú. Àwọn ní àwọn ogun ọ̀run, wọ́n máa gbé òǹtọ̀ òun mì. Wọ́n máa ṣe òǹtọ̀ òun ṣìkàṣìkà. Tó sọ pé oyún yẹn, ẹni tó bá ní kò ní rúre, kò ní sọ rẹ̀. Pé àwọn ogun ọ̀run máa gbé mi. Àwọn ọ̀run máa gbé òǹtọ̀ òun mì. Wọ́n ní àdúrà lórúkọ Jésù, lórúkọ Jésù. Wọ́n ní ó lágbára. Ṣé mọ̀ pé àwọn tó ń gbarú àdúrà bẹ́ẹ̀, wọ́n really mean ni. Wọ́n really mọ̀ pé Ọlọ́run wà lórí ìtẹ́ tó lè gbọ́ àdúrà. Wọ́n ní bó ṣe dé o, wọ́n ṣe kúrò. Àwọn oníṣẹ́ ibi yẹn wọ́n ló dáfẹ́ ló lọ sọ fún àwọn ẹgbẹ́ ìlú Lizzy. Àwọn dé ṣọ́ọ̀ṣì Naomi, kì í ṣe pé wọ́n lọ jà o. Kì í ṣe pé wọ́n bá nǹkan mi pé bẹ́ẹ̀ tẹ́ bá débẹ̀. Ṣé mọ̀ pé wọ́n ní èpè ló ń gbẹ̀yìn àdúrà. Bẹ́ẹ̀ ni ẹni bá sọ wípé tó ro búburú ni èpè ìran ẹ̀, wọ́n lóun ló ń gbẹ̀yìn àdúrà. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n bí wọ́n bá ṣe rere ńkọ́, ara kí á yọ bí wọ́n bá ló parí o. Wọ́n ní bí Lizzy ṣe ṣẹlẹ̀ sí ni. Ń sọ fún àwọn tó wà bẹ́ẹ̀, wọ́n ní ṣé mọ̀ pé ọ̀rọ̀ Naomi, wọ́n lé wọn ọba. Wọ́n tì kò lè ṣubú, ó ti di igi àràbà. Tán tì tí ò lè wó. Wọ́n ní àwọn kí ló ń jẹ́? Àwọn member Naomi pé wọ́n ṣe ní máa yìn, wọ́n ṣe ní máa praise ẹ̀, wọ́n ṣe kíni. Wọ́n débẹ̀, wọ́n bà Naomi jẹ́ láti sọ wípé káwọn bà Naomi jẹ́. Wọ́n ṣoríṣiríṣi ṣùgbọ́n Naomi, àwọn member, wọ́n dúró digbí. Torí wọ́n mọ Ọlọ́run tó ń sìn lórí Naomi. Bẹ́ẹ̀ ni pé Ọlọ́run òtítọ́ kì í ṣe Ọlọ́run èké. Pé àwọn wọ́n rí ipasẹ̀ agbára Ọlọ́run bẹ́ẹ̀. Wọ́n ní tó tán. Wọ́n lóògùn tí Naomi ń ṣe. Nǹkan tí mo ti fẹ́ mú jáde gangan ni. Wọ́n lóògùn yẹn kó ti fi ògùn ṣe gbogbo àwọn ọ̀jẹ̀. Ó ti fi ògùn bá gbogbo wọn jẹ́.
wọn kúkú mọ̀ tó yàtọ̀ sósì pé pẹ̀lú bí Naomi ṣe manipulate ló fògùn manipulate wọn bẹ́ẹ̀ pé gbogbo wọn kàn wọ́n sùn sí ojú kan wọ́n kọrí sí ẹ rí i pé tí Ọlọ́run bá ti fọ̀táyàn hàn ni kò lè pa ni mọ́ wọ́n ṣe fọ̀wí ẹ̀ wọ́n kàn rí pé bákan náà ni ló jẹ́ fún wọn pé gbogbo oògùn tán wọ́n lọ àwọn ń ṣe oògùn wọ́n tiẹ̀ ní Naomi pé oògùn ti Naomi wọ́n wá di ẹ̀wọ̀n rí báà lè ṣe fẹ́ rí wọ́n ní Naomi ti fògùn ṣe gbogbo ọmọ ìjọ oògùn ló fi ń ṣe gbà oògùn ló fi ń ṣà wọ́n ní at the end of the day gbogbo mẹ́mbà wọ́n máa ṣe yẹ̀yẹ́ tí because wọ́n mọ̀ pé oògùn lè ṣiṣẹ́ níbi tí Ọlọ́run dúró sí àìjẹ́ Ọlọ́run máa counterfeit ó máa fi ẹ̀jẹ̀ Jésù ó máa fi nullify gbogbo agbára òkùnkùn yẹn so torí ẹ̀ ni àwọn onígbàgbọ́ tó bá gbàgbọ́ tó ti test Ọlọ́run torí Bíbélì sọ pé ó ní dán mi wò pé wàá rí i pé rere ni Olúwa dán Olúwa wò àwọn tó gbà wọ́n gbà nínú ẹ̀mí àti ní òtítọ́ ó dẹ̀ ṣe wọ́n lóore ó dẹ̀ ṣe wá láǹfààní ibi tí mò ń sọ̀rọ̀ yìí agbára Ọlọ́run ṣàǹfààní fún mi ẹ̀jẹ̀ Jésù ṣàánú fún mi ó ṣàǹfààní torí gbogbo àgbà tí mi rò bí tí mi dẹ̀ ní kí tọmọnìkejì bàjẹ́ ó di dandan yóò máa yọ sí mi yóò máa yọ fún mi yóò máa tábà yóò máa dáhùn ni because mo fi agbára Kristi Jésù mo fi rọrí òun ni mo fi ń sùn òun ni mo fi ń jí agbára tó ń jẹ́ ti Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ so kí là ń sọ wọ́n láwọn olóògùn ní Naomi olóògùn nǹkan tó máa ń dùn mí nínú ayé wọn àmọ́ kò máa fi wọ́n máa rẹ́rìn pé ìtumọ̀ pé ẹlẹ́yìn ṣe ogun tí Naomi tó wá gbọ́dọ̀ ju tiyín lọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà lọ ṣe irú oògùn tí Naomi ń ṣe ẹ̀yin náà wá ẹ̀rí díẹ̀ so yẹn ní kẹ́ fi mọ̀ pé oògùn tẹ́ ẹ̀ ń ṣe kò bá yín lára wọn kò gbè yín kò ṣiṣẹ́ lára yín kò mú yín tẹ̀síwájú kọ̀ràn bẹ́ẹ̀ ìdààmú wàhálà àìnífọ̀kànbalẹ̀ òun ló kiri yẹn ní oògùn tẹ́ ẹ̀ lọ́yìn ṣe tó ń tì yín sí ẹ̀ láyọ̀ ẹ̀ kàn ń sá káàkiri Naomi dẹ̀ ń dùn nínú Naomi ń yọ Naomi dẹ̀ ń rí ìbùkún gbà ní gbogbo ìgbà lọ́jọ́ gbogbo ó ní ìlọsíwájú promotion from here to here Ọlọ́run dẹ̀ ń gbà fún gidi gan kí ló dé tẹ̀ jáwọ́ nù irú oògùn tẹ́yìn ń ṣe kẹ wá bọ́ sí ti Naomi kẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe irú oògùn yẹn ẹ̀dẹ̀ wá ìyẹn ní kẹ́ fi mọ̀ pé ẹ rí pé ìdààmú wà nù ayé yín ẹ̀yin oníṣẹ́ ibi wọ̀nyẹn ìdààmú wà láyé yín because nǹkan tẹ̀ ń ṣe tí ó gbè yìí kí ló dé tẹ̀ jáwọ́ nù ẹ máa jáwọ́ náà because Ọlọ́run ràn yín ní gbogbo ìtẹ̀ ń ṣe Ọlọ́run ràn yín ọ̀ràn bẹ́ẹ̀ kàn fún yín ó fún wọn ní bànújẹ́ ẹ jáwọ́ kẹtẹ̀lé Ọlọ́run Naomi ẹ má jẹ́ ntàn yín kò sí oògùn tí Naomi ò lè ṣe oògùn ó ṣe wá tó bá jẹ́ oògùn Jésù ẹ̀jẹ̀ Jésù ni oògùn Naomi tó bá porúkọ ẹ̀jẹ̀ Jésù báyìí àti agbára ẹ̀jẹ̀ àti ikú àti àjíǹde Jésù òun ni agbára Naomi o kò sáṣírí kankan ju àṣírí yẹn lọ Naomi bó ṣe wà yẹn àṣírí tó wà nù ayé ó gbé jáde sí fún gbogbo èèyàn pé kẹ́ wo àṣírí mi ni Jésù Kristi lolúwa tó lùgbà Bíbélì ní iye àwọn tó bá gbàgbọ́ ni òun ni a fagbára fún láti jẹ́ ọmọ Ọlọ́run nítorí Naomi gba Jésù Kristi lolúwa tó lùgbàlẹ̀ òun ní ogun ẹ̀ ló bá tán ẹ̀yin náà try kẹgbà ó lè ṣòro fún yín láti gbà ṣùgbọ́n tẹ́ bá ti rọ́jú gbà báyìí wẹ́rẹ́ ní ṣe Olúwa tẹ́ bá fi àyè gba Ọlọ́run nínú ayé yín wẹ́rẹ́ ló máa ṣe fún yín ẹ kàn máa rí ògo àti ẹwà Ọlọ́run nínú ayé yín ẹ̀tẹ̀ yé lépa Naomi torí bẹ́ẹ̀ ṣe ń lépa Naomi tí Naomi ò dẹ̀ lépa yín ó túbọ̀ máa fi ìjìyà àti ìdààmú bá yín ní gbogbo ọjọ́ ayé ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ṣe rere nítorí rere ló pé ìkà ò pé in as much téèyàn bá ti tọwọ́ bọ̀ ẹ̀ṣẹ̀ báyìí bó tọwọ́ bọ̀ ìkà ìgbé ayé ò lè dúró ò ní jẹ́ the same thing mọ́ agbára Kristi ẹ̀yin èèyàn ẹ ṣé gbọ́n ẹ ṣe ń tẹ́tí sí wa ẹ bá mi share ẹ bá mi like ẹ lè bá mi subscribe kẹ́ fi tó kù sí comment section àbọ̀ Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ àjẹǹjẹ tán Jésù ó máa wà pẹ̀lú wa Jésù Olúwa wa